ti gbọ́ ẹja máa yaṣọ ara wa ọmọ alákìsà tó bá ti di tába ti ń jà ẹja máa bàǹkan ara wa jẹ́ kò ní jùlẹ̀ àdúdú tí babaláwa bá rẹ̀ jogún fún lọ. kàbí fìlì Muhammadu. ẹni tó bá wo ní ọjọ́ pẹ̀lú tí sẹ́kù fọ́rin sọ wípé kò sí àsìkò àwọn ògbáná kódà kẹ́ mọ́ sọ pé ìgbáná tábà láwọn tó wà lórí ìjòkó ẹni tó bá fún ní máìkì iwájú ọkọ̀ gbọdọ̀ bá sùkú wọn jẹ́ torí kò yẹyẹ ara rẹ̀ ẹ̀yin ló bà lójú jẹ́. lẹ́tà mélòó ímeèlì mélòó kọ́ọ̀lù mélòó lọ fẹ́ pé kan tó rí wọn wọ́n jókòó lórí ìjòkó báyìí ẹlòmíì wà ní sìn bàtà rẹ ti já sẹ́nu ọ̀nà wọn lórí kó kàfẹ́ rí wọn sójú lásán lẹ́yìn kó rí wọn ní mọ́tò kan ju wọ́n ti gbé sọ̀wá dáadáa kò rí wọn sójú báyìí wọ́n wá gbéra láti ilé wọ́n wá jókòó tì wá nìkan wá ní òun mọ̀ sí yẹn sàyẹ̀sà láti bàṣùkù wọn jẹ́ ẹ sọ fún un ìgbà tó náà bá gún kéde àdá ọjọ́ tí bá ń kánjú wọn ó dòun náà dúró. gbogbo ẹni tó bá sì bòde olóde jẹ́ kò tẹ̀ ní rí gbà òde gbé lára tí ó yẹ ká títí láàrin àwọn àfáà nìyẹn mo ti kí ọlọ́run mo ti kí ànágbà Muhammad sallallahu alaihi wasallam àwọn àfáà wa mo ti kí wọn bàbá adájí àgbà bàbá Sheikh Adam bàbá alágbàjì àwọn kúlà fáwọn àtàwọn tí wọn kí ó lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta gẹ́gẹ́ bí bàbá tiwa tí wọ́n tó nù wọn lọ́mọ àgbákò tó ṣe ọ́ tó láwọn mẹ́tẹ̀ẹ̀ta nìkan là àfáà rẹ tó kọ́ ní kí ó tọ́ fi gbà pé àfáà àgbà ní síbi tí èèyàn kan ló kà tí ẹni tó wá kan sẹ́ni ilé ìsàfà torí nísìnyí onímílíkì àwọn bàbá yóò sí èrè mọ́ alágolo wa ní síwín àwọn bàbá òun gan wọn ní kò sáfà mi àwa tá ń bọ̀ lẹ́yìn wọ̀nyí là ń sí èrè bàbá ẹjẹ ń gbé ọ̀rọ̀ kan tí ń padà bọ̀ wábẹ̀ wọ́n lọ bá Ibn Abbas wọ́n ní ayé ń bàjẹ́ kí ló dé táyé fi ń bàjẹ́ wọ́n ní dáhàbà náà sùn bàbá kìí àndẹ̀sùn náà sùn fún mi ní ìṣẹ́jú márùn-ún ẹjọ́ jẹ̀ mọ́ ó ti wọ́n gba àfọ́ wa àwọn tí wọ́n kí lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta táàsì ló ká mọ́kì wọn láfa ibi tó jáde mọ́ lọ sọ pé àfáà yìí tó mọ ní ọ̀dọ́lẹ̀ Kogi ni àgbọ̀dọ̀ kéré àwọn àfáà wa ni àwọn tá a lè fi kọ́sà wà ń bẹ̀ ilẹ̀ Hausa wà ń bẹ̀ kódà ilẹ̀ Igbo ọmọ yín na tó ń kọtíra wà káwá láwọn mẹ́tẹ̀ẹ̀ta nìkan làáfà ibo ní ká ju àwọn sí. bóòlù láti ṣe tà ní jẹ̀bi ọlọ́run. lára tó bí ọlọ́run bá lójú oníkẹ́ kó gbé ẹ̀ga kẹ́yìn wá rẹ̀ wálẹ̀ gbogbo ẹni tẹ́ mọ yẹ̀yẹ́ yẹn níbi ẹ̀ ní kú dáadáa o àkínsọ̀rọ̀ yìí pé ọlọ́run gbé yẹn ga ìwọ́ wà ó gbé kọ́ yẹ̀yẹ́ rẹ̀ lọ́ọ̀fì gbàsítà tí ń sàwádà tó yẹ pọ̀ kẹlẹ̀ mọ́mọ́ fẹ́ yẹ̀yẹ́ rẹ̀ níbo gẹ́gẹ́ lọ́ọ́ yẹ̀yẹ́ torí ayé ò ti rí pé ẹ̀wù gbéraga lọ́wọ́ láyé rẹ̀ fi rí bẹ́ẹ̀ ó kí gbogbo ẹ̀yin yá wa tẹ́wà lórí ìjòkó ọlọ́ba pẹ̀lú ẹ̀yin afá wa mo kí kò sí bẹ́ẹ̀ ṣe láyé tó lòun ní kí àwọn àfá tó wá lọ kí àwọn àfá àwọn kan ni wọ́n rí náà fi mọ̀ pé àfá nìwọ̀n náà tí ẹ̀ka bá ń respect rẹ̀ àfá àti ẹ̀ ló jẹ́ kó respect rẹ̀ ẹgbàá wípé Ọlọ́run gbòdì fún ọ Ọlọ́run gbéta fún ọ Ọlọ́run gbéta fún ọ àmọ́ àwọn àfáà kan wà nù kọ̀rọ̀ táwọn kan rí tọ́gbọ̀ pé àfáà ní lágbájá náà ìwọ́dé tàwọn sọ pa agbádá ọ̀n sọ láwà ní ọ̀n sọ àbáyà wọn bọ kágbádá àwọn kan ní jẹ́ kí àwọn kan tó bẹ̀rù àfá ìjà mélòó lọ fẹ́ jà tọ́bù ní kí omi ìrẹ́ respect rẹ̀ oníṣòfò mú kí ṣe fún ọ̀rìn mú kí wọ́n á kí ìmáàmù bàbá ìmáàmù Ìkẹjà Sheikh wa Abdul Gani nígbà ń sọ gbogbo ẹni tẹ̀lé ọmọ kọ lórí social media ọmọ yóò sì yín léṣe láyé ànábì Muhammad sallallahu alaihi wasallam ọmọ kan lu bàbá rẹ̀ ní àlùbami ojú ọ̀tún wọ́n padà sósì wọn dójúmọ̀ yàtọ̀ sí imú gbogbo ẹ̀ já papọ̀ ìwà bá sunkún bá lọ ó sunkún lọ bá ànábì Muhammad ó ní yìí sẹ́pẹ̀ fún ọmọ yìí tí bá sì sẹ́pẹ̀ fún kò ní àlùjẹ́ náà ànábì náà bá sì ṣe sùúrù kí ló ṣe ó ní ọ̀rí bó ṣe dùn mí ànábì náà bá fárígá ìwọ lọ lu ọmọ rẹ tó yìí ìwọ lọ lu bàbá rẹ tó yẹ lọ pé wọn náà wá ọmọ ní ànábì mọ́ ti bú mi bàbá yìí ti fa ọlọ́wà mo kì í ó ní ànábì mọ́ ti bú mi bàbá olójú kan tàtàtà tó wá fẹjọ́ mi sùn yìí béèrè pé njọ́ tó bí mi kí ló sọ mí bàbá ó kọ̀ wo ló sọ mí ànábì ní ọgọ́ bàbá ó kọ̀ wo ló sọ wọn lọ́wọ́ ìgbà tó ń bí àsìkò tẹ́gùn ń lé ni òun bá sọ wọn ní harubu ẹ̀yìn ìyá ẹ̀mọ̀ tí wọn harubu ogun ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n bá sọ̀rọ̀ rẹ̀ ní ogun ọmọ wa ní kí n tó kógun jà àwọn èèyàn ń tàjẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti níná gbogbo ẹni tẹ́ wà ń bì ai ní mú kọ ọmọ fún yín ọtí ẹ̀rọ bóyá mẹ́ta lọ bí láyé ọtí mú kọ lórí 16 mélòó gẹ̀rẹ́ bẹ́ẹ̀. ẹlọ sáwọn ìyá wa lálùbáríkà tó jókòó yìí ọ̀pọ̀lọpọ̀ tẹ́ rí wọn ti dàgbà ju yá wọn lọ ìyá rẹ̀ bímọ mẹ́ta ìwọ ti ṣẹ́ mẹ́fà ọtí bí ju yá rẹ̀ lọ gbogbo àgbogbo ẹni tẹ́ ti níyàwó báyìí ló yẹ kẹ́ mọ dúpẹ́ àwa yẹ kẹ́ mọ ṣàdúrà fún wa ní kárí dáadáa torí nísìn fẹ́ olóṣò rẹ̀ kọ́ ọmọ mánéjì rẹ̀ ni àkó ibọ́dì báyìí ẹ́ńjìnì ara lẹ̀ ń rí ẹni tó ti pàdé ara rẹ̀ gbogbo olùdókù pàdé gbogbo nǹkan ló fi sára kó lè bá jọra wọn ìwọ ń ṣe rẹ̀ ọ̀ ń bómú lórí ìdèdè rẹ̀ ẹlòmíì ti bí jù ìyá rẹ̀ lọ ó ti gbójú
èyí sì báyìí kí ni gbèsè tọ́mọ̀ sínú nítọ́mọ̀ tọ́mi sí tó fi kúnnù ó ní bàbá ìmáàmù ti lọ wọ́n sọ wọ́n ní Abdul Gani ẹ̀gbọ́n ó sì lápá lára wọn kò lápá kẹ̀ ẹ̀wọ́n látàrọ̀ tó sì ń náwó tí wọ́n sì ń dùn ẹlòmíì kò nájú 5,000 lórí aṣojúmọ́ mú bí nǹkan ní ayé fún wọn àsìkò Tinubu yìí lè wọ́n nìkan ló wá lé fún ẹni tí ó sì lé fún tí ń parọ́ pé ó lé fún ẹ̀ sọ fún yóò padà lé fún náà ni ṣé ọ̀nà àti owó wá rọrùn ni tí gbogbo alájọ wà lẹ́nu rẹ̀ yìí níta iná nísìn ẹlòmíì odidi ọdún kan kò lè rí àfù rẹ̀ ẹ̀yin sì nà ẹ̀ sì rẹ́rìn ẹ̀yin náà ẹ̀ rẹ́rìn ọdún bá sàlékún ẹ̀ fún yín kí má pẹ́ lórí ẹ̀ bàbá prudent wọn bàbá alájí àgbà kò sí tí wọ́n lè ná lórí alájí àgbà gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí tán dárúkọ àfáà yín tọ̀ lé crazy lórí àfáà rẹ̀ orí tí wọ́n lọ fẹ́ crazy sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ sì ní